Bọ́dé Ọlábọ̀dé Ajílóore àti rí ijó yìí báwo ló ṣe wá ń rí bó lè ṣe ń rí owó tàbí àwọn tẹ̀ ń kó jó yìí ṣe kì í ṣe pé bóyá ẹ̀ ń sanwó fún wọn àbí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe àbí bó lẹ́yìn gan ṣe ń rówó láti lè ṣe iṣẹ́ yìí. ẹ ṣe rí bí mo ṣe sọ lálàkọ́kọ́ mo ní Ọlọ́run ló ń pèsè àti àtìlẹ́yìn bàbá wa Prince Túndé ọmọọba Túndé Ajílóore wọ́n ràn wá lọ́wọ́ pẹ̀lú owó nígbà tí a bá ń fẹ́ owó ẹ mọ̀ ó yàtọ̀ sí nǹkan tí àwọn náà nífẹ̀ẹ́ sí ni ó dẹ̀ yàtọ̀ sí pé ọmọ wa gbowó lọ́wọ́ bàbá ẹ̀ pé mo fẹ́ fowó ṣe nǹkan báyìí o tó divert ẹ̀ sí nǹkan mi àwọn náà mọ impact wọ́n mọ ipa tí a kó àti bá ṣe dé ẹ jẹ́ a mú let's take for example ní last year lọ́dún tó kọjá ní oṣù kejì nínú ọdún ẹ mọ̀ gbogbo bá ṣe ń ṣe yìí náà òkìkí ń kàn káàkiri àárín àwọn adúláwọ̀ tá a pè ní the Black American community níbẹ̀ and knowing fully well that Dallas in Texas they have quite an encouraging number of Black Americans so wọ́n ti polongo pé ẹ̀rẹ̀ mọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ti polongo pé eré tá máa ń rí ní tá bá ti lọlé àwọn kan máa wà tó ń gbé wá sí ọ̀dọ̀ wa ní lódìndí so wọ́n wá kójọ pọ̀ celebration kan dẹ̀ wà tó máa ń ṣe every February lẹ́yìn oṣù kejì wọ́n pè ní the Black History Month Parade ní Atlanta so wọ́n wá kó ẹnu pọ̀ wọ́n wá nominate wa as the Grand Marshal for that particular festival pé Grand Marshal in the sense that pé gbogbo ìgbà kí ìgbà tí wọ́n bá ti ń ṣe Black History Month yẹn ní Atlanta a gbúdọ̀ wà ń bẹ̀ bá a bá ṣe máa ṣe a gbúdọ̀ wà ń bẹ̀ a wá wò pé it's kind of a major challenge torí tá a bá ń lọ bẹ́ẹ̀ kì í ṣe owó kékeré la máa ń ná ó máa ń lọ ní mílíọ̀nù ni torí a gbúdọ̀ àwọn tá à ń kó lọ ìyà gbúdọ̀ jẹ wọ́n torí ọmọ èèyàn kan náà làwọn náà jíjẹ mímu wọn ibi tí wọ́n gbé ibi tó máa gbé ẹmọ òtútù dẹ̀kẹ̀rẹ́ àmìjọ pé gbogbo nǹkan tó máa jẹ́ kí gbogbo gbígbé wọn níbẹ̀ kó tù wọ́n lára la máa ṣe fún wọn oúnjẹ tó ń jẹ ń bẹ̀ náà kò bá wa lára mu lọ títí. ẹ̀yà gbé gàrí dání àtẹlùbọ́ ẹgbẹ́ wà náà dání àti fùfú. ẹ mọ̀ kájẹ tó clear àwọn challenges tá a dẹ̀ máa ń face tá a bá ti ń lọ pé irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ wọ́n ń gbà kí a kó wọlé so à ń láti san a máa ń pè ní importation fees lórí agricultural products tá a máa kó wọlé ìyẹn lásán gan owó tabua owó ńlá kan ni ìyẹn jẹ́ a very very serious challenge tó yẹ pé tá a bá lè. ẹ wá ní àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan tán lè ní irú tẹ̀yìn ṣe yìí House of Music and Culture irú tẹ̀yìn ṣe yìí o ẹ jẹ́ á ràn yín lọ́wọ́ irú àwọn ilé iṣẹ́ ńláńlá irú àwọn oní tẹlifóònù àwọn oní jíjẹ mímu lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ ti ẹ̀ gbowó yìí kẹ́yìn náà kẹ́ni mọ́ lọ fi polongo ara yín kiri ṣé ẹ̀ tí ì ràbẹ́yìn lẹ́ẹ̀kan sí wọn o. Well a kàn sí wọn lẹ́ẹ̀kan but there's something we call bureaucracy. Tó bá jẹ́bi tí due process ti máa ń wà respected mo mọ̀ pé wọ́n á ti kàn sí wa padà but àwa ò jẹ́ kí yẹn dá wa dúró torí a ti gba iṣẹ́ yìí pé a fẹ́ máa ṣe kò dẹ̀ sí nǹkan tó gbúdọ̀ dá wa dúró láti máa ṣe then ṣe rí iṣẹ́ àṣà àti orin tí wọ́n bá ti ní passion for it it's kò lè fún ẹ torí ìtara ni bó wọlé kò mì ẹ́ lára bówó wọlé kò mì ẹ́ lára ṣùgbọ́n nǹkan tó kàn ń jà fún ni pé kí àṣà àti ìṣe wa kó má gbé. Bọ̀dé mo gbọ́dọ̀ béèrè ìbéèrè yìí nítorí a bá wo ìpínlẹ̀ Ọ̀ṣun
a lè sọ pé àṣà ó mú wọn lẹ́mìí ó jẹ wọ́n lógún ṣé àbí ẹ kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Ọ̀ṣun ò bá dáhùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ńkọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó ńkọ́ àbí bò ni àbẹ́yìn lẹ kàn sí wọn. ó ní ìgbà kan tí a kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun and they were very supportive. wọ́n gbárùkù tì wá torí gómìnà wa jẹ́ gómìnà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ìlú ló máa ń ta lára. so nígbà tí gómìnà gbọ́ pé ọ̀rọ̀ Ọ̀ṣun nílùú òyìnbó ẹ dẹ̀ rò pé ẹ fẹ́ gbé lárugẹ láì tiẹ̀ béèrè lọ́wọ́ anybody láì bìkítà ẹ ti báṣẹ́ débi kan gómìnà fún wa ní support tó lè fún wa wọ́n ràn wá lọ́wọ́ nípa pé ká gba visa ìwé ìrìnnà wọ́n ṣe aṣojú bíi onídùúró pé àwọn ilé yìí wọ́n á lọ wọ́n á padà wá torí ọmọlúàbí ni wọ́n ní sá lọ láti ìpínlẹ̀ ọmọlúàbí wọ́n ní sá lọ so ìyẹn a dẹ̀ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gómìnà wa iṣẹ́ wọn ò ní bàjẹ́ so ẹ jẹ́ kí n tún mẹ́nu bà ọ̀rọ̀ àṣà tó ṣe kókó torí lẹ́ẹ̀kan mo gbọ́dọ̀ ní àwọn òbí mi tọmọ bá fẹ́ sọ Yorùbá tó bá fẹ́ sọ èdè ìbílẹ̀ wọn á ní irọ́ speak English kò sẹ́ni tí ó gbóyìnbó ó máa dé àkókò kan tó jẹ́ pé gbogbo wa máa ní láti gbá ọmú ìyá wa mú òun ló dífá fún ọ̀rọ̀ Yorùbá dé ní ìlú òyìnbó ó ní àwọn ẹbí kan tó wá sí show wa Clinton lórúkọ ọmọ náà ṣùgbọ́n nígbà tó wá gbọ́ Fọlákẹ́mi ó rí pé orúkọ yẹn dùn gan wọ́n máa pè ní Flockham ló bá wò pé irú orúkọ tó dùn mí pé kí ni ìtumọ̀ ẹ̀ la bá túmọ̀ ẹ̀ fún pé ló bá wò pé ṣáà lè fún ọmọ òun náà ní orúkọ kan la bá sọ ní Ṣadé Fọláṣadé láti ìgbà yẹn títí tí mo sì fi lọ́dún mo fi dé yìí Fọláṣadé lọmọ yẹn sì ń jẹ́ ìyẹn ló wá ó pẹ̀lú nǹkan tó máa ń encourage wa láti ṣeṣẹ́ nítorí pé a mọ̀ pé kò sí ni bí àwọn ará ilé tí ò bá jẹ wá lógún àwọn ará ìta wọ́n mú lọ́kùnkúndùn wọ́n dẹ̀ fẹ́ kí àṣà yìí káwọn máa kọ́ nípa ẹ̀ káwọn dẹ̀ ó dẹ̀ sì máa tẹ̀síwájú. Ọlábọ̀dé Ajílóore ó ṣeun kó àtótónu ẹ jẹ́ ká tún wo díẹ̀ lára ijó House of Music and Culture.